Ah, àṣírí ẹ̀yin obìnrin tú. Àṣírí ẹ̀yin obìnrin tú. Olúyinká TNT ó fọ́gbà yánga. Olúyinká TNT, hey, ó máa sọ̀rọ̀ ilẹ̀kùn. Olúyinká TNT, ó máa ti ọ̀pá bọ́ ìsà ejò. Ó rò gbùrùgbùrùgbùrù. Àníṣe gbogbo ẹ̀yin obìnrin ìkà ayé yín ò ní dá. Kí ló dé? Kí la gbé kí lẹ ju àǹtí yìí? Àgbàtà àǹtí yìí tẹnubọ̀rọ̀ o. Àǹtí yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ẹjọ́ ẹ̀yin obìnrin. Kí làwọn ọkùnrin ṣe fún yín torí Ọlọ́run? Kí la rà nígbà yín? Ayé mà ti wá bàjẹ́ o. Àwọn ọkùnrin mà ti wá rógo. Ẹjọ́ ṣe rí fídíò yìí fún àwọn ọkùnrin ni o. Àwọn ọkùnrin ní mẹ́sẹ̀jì inú fídíò yìí àwa ló bá wí. Ṣé wá rẹ̀yìn obìnrin tẹ́ ẹ bá ní ọmọkùnrin ẹ bá wa share fídíò yìí. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ní àbúrò ọkùnrin ẹ bá wa share fídíò yìí. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ní ẹ̀gbọ́n ọkùnrin ẹ bá wa share fídíò yìí. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá wá sì ní bàbá tó sì ń ta kébékébé tó sì ń ṣáṣẹ́ ẹ bá wa share fídíò yìí. Torí pé kí ni àwọn ọkùnrin ní fídíò yìí bá wí. Èmi ò mọ nǹkan táwọn ọkùnrin wá gbà lọ́wọ́ ẹ̀yin obìnrin. Ẹ kàn báyé àwọn ọkùnrin jẹ́, ẹ báyé àwọn ọkùnrin jẹ́ in the name of love. Ẹ dẹ̀ nífẹ̀ẹ́ yìí. Olúyinká TNT ó sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹni orí yóò dilé. Mo gbàládùá gbogbo ẹ̀yin ọkùnrin ẹ ò ní bọ́ sọ́wọ́. Ẹ ṣàmì àdúrà o. Gbogbo àwọn ọkùnrin àtẹ̀mí náà a ò ní bọ́ sọ́wọ́. Ẹ ṣàmì àdúrà àmì o. A ò ní ṣìrìn àmì o. Ẹ ṣàmì àdúrà. A ò ní bọ́ sí páńpẹ́ obìnrin àmì o. Ẹ̀yin náà ẹ ṣàmì àdúrà. Obìnrin tó máa bà ti yín jẹ́, tó máa bà tèmi jẹ́, ọba mi Èdùmàrè ò ní jẹ́ ká pàdé wọn àmì o. Ẹ̀yin náà ẹ ṣàmì ti yín o. Nǹkan kan o. Àwọn obìnrin kan bá yọ ọkùnrin jẹ́ ń sìn ni o. Ẹ wá gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tí àǹtí Yinká TNT tó tú síta o. Ẹ bá mi share fídíò yìí. Mo sọ fún yín, ẹ̀yin ọkùnrin ẹ share fún ọkùnrin ẹgbẹ́ yín. Ẹ̀yin obìnrin ẹ share fún ọmọ yín ọkùnrin. Ẹ share fún ẹ̀gbọ́n yín ọkùnrin. Ẹ share fún àbúrò yín ọkùnrin. Ẹ share fún dádì yín. Ẹ bá wa share fídíò yìí o. Tó bá yẹ pé àkọ́kọ́ lélẹ̀ tẹ́ wá come across page yìí ẹ bá wa subscribe sílẹ̀ Ele Global TV kẹ́yìn náà lè máa jẹ ìgbádùn ètò yìí lọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àǹtí Yinká TNT tó tú láṣìírí. Ó máa wọ́n ẹ̀ pẹ̀lú àwọn obìnrin gan. Ó rọ̀jò ìpèlè àwọn obìnrin lórí. Kódà ó ní kò yọ òun gan lẹ̀ kẹ́ ẹ bá mọ̀ wípé nǹkan yẹn ó dùn àǹtí yẹn gan. Ikú bọ̀bọ̀ yẹn ó dùn àǹtí yìí gan. Ikú ọ̀gbẹ́ni yẹn ó dùn àǹtí yìí gan. Ẹ wò, ẹ má jẹ́ kí n dá yín lágara. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Má sọ̀rọ̀ jù pàṣọ. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ẹ̀yin ẹ wá gbọ́ nǹkan tí àǹtí Yinká TNT tó sọ lórí ọ̀dọ́mọkùnrin tó kàgbákò látọ̀dọ̀ ìyàwó ẹ̀. Ẹ máa bá mi ká lọ. Àmọ́ ẹ má gbàgbé o. Ẹ bá mi share fídíò yìí. Gẹ́gẹ́ bí mo yẹ sọ, ó wà most important o. Kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sílẹ̀ Ele Global TV. Tó bá gbígbà ọkọ̀ ilé ìtẹ́ come across page. Tẹ́ bá wá gbọ́ tán. Kẹ́yìn náà wá fi èébú tiyín. Kẹ́ ẹ fi sábẹ́ comment section torí mo ti mọ̀ pé ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá gbọ́ fíù nu yín ló máa gbọ́ àgbọ́yé. Púpọ̀ nu yín èpè lẹ máa ṣẹ́. Ẹ fi èpè yín náà ránṣẹ́ lábẹ́ comment section. Àmọ́ ṣe mọ ẹni tí ó bá hùwà èpè ò lè mú o. Information ni mo mú wá fún yín o. Ẹ bá mi share. Kẹ́ ẹ subscribe sílẹ̀ Ele Global TV. Kẹ́ ẹ wá fi comment yín náà. Kẹ́ ẹ fi gbáǹdì. Ẹ máa bá mi kalẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan táǹtì Yinká ti fẹ́ sọ. Ibi tí mò ń lọ ni mò ń lọ. Ẹ̀yin rí pé mo wà dọ́gẹ̀t gan. Báàgì kòkò mi. Ìwọ ọkùnrin ṣorí tó bá fi ara ẹ̀ sílẹ̀ kí obìnrin kan pa ẹ́, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Kò sóbìnrin kan tó fẹ́ràn yín o. Àwọn obìnrin tó fẹ́ràn yín, àwọn generation àwọn ayé àwọn ìyá wa, àwọn ìyá Bello, àwọn ìyàwó ọ̀gá Bello. Ṣé ń gbọ́? Ìyá. Àwọn obìnrin generation yìí wọ́n fẹ́ràn àṣírí ni Yinká ń tú ìfáwọ̀ ọkùnrin o. Má tọ́ra ẹ̀. Tẹ bá lọ wo comment section nìkan tí mo drop, àwọn olórí burúkú obìnrin máa ṣàǹfààní. Wọ́n ń sọ ní orí comment section yẹn pé kí lèmi fẹ́ gbà nínú nǹkan tí mo drop. Nígbà tó ti di pé voice note ọkọ ọmọ obìnrin yẹn ni mo drop. Wọ́n fẹ́ kẹ́ ẹ̀ sọ tọ́ ni. Ló ti di pé kí ni mo fẹ́ gbà ń bẹ̀. Ìgbà tọ́mọ yẹn sunkún wá sórí social media tó ń ṣẹnu pépépé fáwọn fámìlì ọkọ ẹ̀ rí pé kí ló fẹ́ gbà ń bẹ̀. Nígbà tí mo ti gbé ayé yín ti bàjẹ́ sẹ́, àní ọkùnrin tó bá fi ara ẹ̀ lẹ̀ fún yín. Ẹ̀yin ọkùnrin mẹ́sẹ̀jì rẹ o. Ìfẹ́ tá ẹ fẹ́ dìyẹ tí obìnrin fẹ́ ọkùnrin lé ayé ìsìn kò dénú. Wọ́n ń bọ yín bí ẹdìyẹ gólóbà tó máa padà pàjẹ́ ní ọkùnrin kan tó bá fi ìpò obìnrin kan fẹ́ràn òun ní this time and age. Ẹ rí pé ẹ máa lè fẹ́ràn ọkùnrin ẹ lè fẹ́ni tí ò lówó lọ́wọ́. Èyí tó bá lówó lọ́wọ́
tó bá kù ọjọ́ kan tó máa mú ìyàwó mi lẹ́yìn máì láti pàdánù torí owó ọwọ́ ẹ̀ lẹ́wà after kò sí nǹkan kan pé ẹ nífẹ̀ẹ́ kankan sọkùnrin kankan ẹ wòye tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀jẹ̀ yìí rí chemistry lára wọn kò sí chemistry kankan bẹ́ẹ̀ owó yẹn ni tó bá fi ara ẹ lẹ̀ tó bá jẹ́ kí obìnrin kan pa ẹ́ dànù ayé ẹ máa bàjẹ́ ni ẹ lọ wo nǹkan táwọn obìnrin sọ lórí comment section nígbà tó ti di pé mo gbé voice note ọmọkùnrin yẹn síta ẹ wá ń sọ fún mi pé kí ni mo fẹ́ gbà bí aláyé yín ti bàjẹ́ mi ìfẹ́ ru yín lórí platform mi ẹ ń bi mí pé kí ni mo fẹ́ gbà ń bẹ̀ tẹ́ rí pé wọ́n gbé àwọn fámìlì ọmọ yẹn síta gbogbo èèyàn ti ń ṣépè fún wọn ẹ ì tí ì rí nǹkan kan o mo wá gbé voice note síta ní kí ni mo fẹ́ gbà ń bẹ̀ wèrè kan tẹ̀ tún sọ pé kí ni evidence mo ìkan ní bóyá wọ́n doctor ṣé voice note yẹn dàbí voice note tí wọ́n doctor ṣé voice note yẹn dàbí voice note tí wọ́n doctor èèyàn kan béèrè pé iṣẹ́ wo lọmọ yẹn ṣe mọ́ṣẹ́ tó ń ṣe wọ́n sọ iṣẹ́ tó ń ṣe fún mi ìyàwó ẹ̀ dẹ̀ mọ́ṣẹ́ tó ń ṣe ẹ wá ń bi mí pé voice note yẹn ṣé voice note yẹn dàbí nǹkan tó doctor ẹ wá ní kí n find kí lẹ tún fẹ́ find out àárín àwọn méjèèjì alẹ́ orí ẹ̀yin obìnrin mi ti bu aláburú àfẹ́ràn yín òótọ́ ni mo sọ mo tún kára mi mọ ìta máa jẹ là ń wá nǹkan tẹ́ ẹ ní tẹ́ ẹ fẹ́ fún wa la fẹ́ kò sí fẹ́ kankan ní ayé ìgbà yìí o ayé àtijọ́ tí ọkọ àwọn obìnrin bá kú àwọn obìnrin yẹn níbi tó bá fẹ́ràn ọkọ wọn dé wọn kì í fẹ́ fi fámìlì ọkọ wọn lẹ̀ inú wọn máa ń dùn pé kí wọ́n ṣú wọn lópò ni ní ayé àwọn màmá wa inú wọn máa ń dùn pé kí wọ́n ṣú àwọn lópò sínú fámìlì yẹn because wọn ò fẹ́ kúrò ńbẹ̀ wọn ò fẹ́ lọ ìsìn tó bá fi ṣúpọ̀ lu obìnrin kan ṣé obìnrin tẹ́pọ̀ ló ọ̀pọ̀lọpọ̀ tẹ́pọ̀ àwọn ló pa ọkọ wọn kí wọ́n lè jogún kí wọ́n lè gbẹ́sẹ̀ lé nǹkan ló máa ní o fẹ́ ṣú wọn lópó wọn ò lè ṣúpọ̀ ayé ìgbà yẹn nífẹ̀ẹ́ kan wà sọ́kùnrin ìfẹ́ tó wà fún yín sìn kò dénú ntẹ́ ẹni ni tó o bá fi ara ẹ lẹ̀ àwọn boundaries kan wà tó o tiẹ̀ gbúdọ̀ sórí ayé ìgbà tí wọ́n fi inú wọn obìnrin ayé ìgbà tí wọ́n fi inú wọn obìnrin ayé ìgbà tí àwọn ọkọ wọn àwọn ìyá wọn máa ń gbé ẹbọ nítorí ọkọ wọn pé kí ọkọ wọn lè lu àlùyọ kó lu àlùyọ kó là kó lu tó jẹ́ pé wọn ò ní wò pé bí ọkọ wọn bímọ síta wọn ò ní wò bí ọkọ wọn fẹ́ yàwó mi àwọn náà máa tún lọ tọrọ ìyàwó wá fọ́kọ wọn máa gbé ẹbọ níwòwò fọ́kọ wọn kọ́kọ wọn lè lu àlùyọ ayé ìgbà yẹn ni obìnrin fẹ́ ọkùnrin ayé ìsìn wọn máa gbé ọbọ kó o lè tètè kú ni kí wọn lè jogún nǹkan tó o ní kó o má bàa fẹ́ yàwó mi ilé wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ayé ìgbà tí wọ́n ń gbé ẹbọ fún ọkùnrin ti kọjá ayé ìgbà tí àwọn màmá wa fẹ́ràn ọkọ wọn dénú ti kọjá tó o bá tanra ẹ nísìn tó ayé ìgbà yẹn o lè fi ọ̀rọ̀ lé ọkọ ẹ lọ́wọ́ àmì ọkọ á fìyà ọ̀rọ̀ léyàwó lọ́wọ́ ọkọ á lọ sójú ogun ìyàwó máa jókòó nídìí fìtílà á máa fẹ́ fìtílà kí fìtílà yẹn má bàa kú kọ́kọ́ òun lè rìn kó lè ràrìyè bó o bá lọ sójú ogun tó tan fìtílà sílẹ̀ ìsìn kó o tó jagun tán wàá jagun tán ìyàwó á tún pa fìtílà yẹn kó má bàa mórí délé nítorí nǹkan tó ní sílẹ̀ wọ́n fẹ́ jogún ẹ̀ torí wọ́n ti mọ̀ wípé tó o bá padà dé ní ogun tó o padà dé yẹn obìnrin máa pọ̀ fún ẹ torí obìnrin máa láìkì irú nǹkan báyìí wọ́n á tètè yanjú ẹ àwọn náà máa ṣe fìtílà kó wí ní ogun àwọn náà ní jẹ́ kó délé láti wọ́n á pa fìtílà ọ̀nà àti pa ẹni ayé àtijọ́ làwọn ìyá wa náà ń dúró sídìí fìtílà wípé kí iná fìtílà má kú kí ọkọ wọn lè yè ayé ìsìn kó o má lówó lọ́wọ́ ni tó o bá lówó lọ́wọ́ wọn á paná fìtílà torí wọn ò fẹ́ kó o móbìnrin ní ayé ìgbà yẹn àwọn ìyá wa fóbìnrin fún àwọn ọkọ wọn ni ẹ gbọ́ nǹkan tí àwọn obìnrin sọ lórí kọ́mẹ́sẹ̀ yìí torí pé wọn ò fẹ́ràn yín mo sọ fún yín tó bá fẹ́ràn yín ó yẹ kí ara òun lọ́pọ̀lọpọ̀ ọmọ wọn ò ṣe kí ń làlùyọ náà kí ń ṣe oríire lọ́mọ wọn ṣe máa ń ṣe orí burúkú ó làwọn ọmọ wọn ò ké kí ń bẹ́gbẹ́ tó gbà mú otherwise ẹ̀gbọ́n gbé family yẹn wá sórí social media mo wá gbé voice note ọkùnrin wá sórí social media kó tó kú tó ń sọ tó fi ránṣẹ́ sáwọn family ẹ̀ tó ń bá ọ̀rẹ́ ẹ̀ discuss ẹgbọ́n tó ń kẹ́ nìkan sọ ní lábẹ́bẹ̀ yẹn pé ọkùnrin yẹn ọmọ yẹn ń béèyàn kan sọ̀rọ̀ yẹn ni ẹ̀yin kan wá ń sọ pé kí ni mo fẹ́ gbà nú ẹ̀ ayé yín ti bàjẹ́ tó bá jẹ́ pé obìnrin kan ló ń gbé wá against pé ọkùnrin kan ló ń sọ̀rọ̀ against obìnrin kan tó ti kú olórí burúkú gbogbo yín lẹ máa ṣáná sí kíní lẹ máa ṣépè fọkùnrin yẹn ẹ wá ń bi mí pé kí ni mo fẹ́ gbà bẹ́ẹ̀ ọkùnrin mo ń sọ fún yín pé níra ẹ tó o bá níra ẹ tó bá lọ olóbìnrin kan
Ọlọ́run má jẹ́ kó tètè kú. Ayé ìsìn wọn fi àṣírí pamọ́ sí ìyàwó lọ́wọ́ mọ́. Ayé ìfàṣírí pamọ́ ó ti lọ. Tó bá ní 10 kọ́bọ̀, ìfà tó bá lówó tá ò rírú ẹ̀ rí, tètè ya fẹ́ ìyàwó mi kí kó bá lè mọ̀ pé òun nìkan kọ́ ló ní. Tó o bá lọ tó bá pa ẹ́, wọ́n á jọ máa jà sí ajá sọ́wọ́ ẹnìkan. Ayé ìsí òun ṣayé ibi tó ti ń fi rẹ́gísítì ṣeré pẹ̀lú obìnrin mọ́. I'm telling you the truth. Torí rẹ́gísítì yẹn bẹ́ni tó kó bọ́wọ́ sínú ọwọ́ ẹ ni. Bẹ́ẹ̀ni àǹtí mi. Ó kó rẹ sínú àdánwò, sínú àgbákò, sínú wàhálà. Ayé ìsí òun ṣayé rẹ́gísítì pẹ̀lú àwọn ọmọbìnrin ìsìn mọ́. That is the truth. Àwọn bàbá wa ò ṣe rẹ́gísítì, àwọn ìyá wa ò ṣe rẹ́gísítì, wọ́n dẹ̀ lo àlùyọ, wọ́n jókòó sílé ọkọ. Ẹ lọ bèrè lọ́wọ́ ìyá Rainbow bóyá wọ́n ṣe rẹ́gísítì fún. Ẹ lọ bèrè lọ́wọ́ ìyàwó ọ̀gá Bello bóyá ó ṣe rẹ́gísítì. Wọ́n dẹ̀ fún àwọn ọkọ wọn ní ìfọ̀kànbalẹ̀. Rẹ́gísítì sí rẹ́gísítì ẹ̀mí gbóná ni. Rẹ́gísítì sí rẹ́gísítì tọwọ́ bọ ṣọ́ ni. Rẹ́gísítì sí rẹ́gísítì agolo ni. Obìnrin tó bá ń gbèrò rẹ́gísítì fún ẹ nísìnyí kó mọ̀ wípé ẹ ò kì í ṣe rẹ́gísítì pẹ̀lú olóṣì. Olówó tó ní property náà ń ṣe rẹ́gísítì fún. Rẹ́gísítì sí rẹ́gísítì tó máa fi kó ọwọ́ ẹ bọ ṣọlọ ni. Rẹ́gísítì sí rẹ́gísítì tó máa tètè fi pa ẹ́ ni. Nítorí tó bá ti acquire property dé stage kan tó rí pé o ò gbélẹ̀ wọ́n á yanjú ẹ. Bẹ́ẹ̀ ni ìjọ tó bá ti ṣe rẹ́gísítì sí ni kò mọ̀ pé o ti palẹ̀ mọ́ ikú ẹ sílẹ̀, o ti palẹ̀ mọ́ downfall ẹ sílẹ̀, o ti palẹ̀ mọ́ wàhálà sílẹ̀ fúnra ẹ. Ayé ìgbà tó ń ṣe rẹ́gísítì, ayé tí àwọn obìnrin sì lẹ́mìí Ọlọ́run nínú ni. Àwọn obìnrin tó wà níta ń sìn wọn ò ní ẹ̀mí Ọlọ́run nínú. Wọn ò bẹ̀rù Ọlọ́run, wọn ò ní kílẹ̀ má ṣú láìlá. Wọn ò ní kí ilẹ̀ má ṣú láìlá. Bó o bá lọ kórè ẹ bọ̀ṣọ̀, tó o bá sọ pé mo finú tán, bó o bá lọ́rọ̀ mẹ́ta nísìn, kò sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè tó ń wàásù fún yín pé my wife must know everything. Not everything your wife must know about you these days and time. Not everything. Bóyá ayé àwọn Jùmọ̀bí Adégbẹ̀san, ayé àwọn Richard Mofẹ́dámijọ́ ẹ̀rí bí ọkùnrin yẹn ṣe ń grow even pẹ̀lú age ẹ̀. Ayé generation yìí obìnrin ready láti ba ayé ẹ̀ jẹ́ láti pa ẹ́. Wọn ò nífẹ̀ẹ́ yín dénú nǹkan tó máa jẹ náà nífẹ̀ẹ́, nǹkan tẹ ní náà nífẹ̀ẹ́. Gáskíá ni ẹ lọ ṣe show fún mi lórí TikTok, mi ò rí yín. Mi ò rí yín. Ẹ̀rí tí mo ṣe ń grow, mi ò rí yín. Ẹ̀rí pé tí bá ti drop iṣẹ́ mi báyìí ó ń lọ viral ni torí mi ò rí yín. I refuse to be distracted. I refuse to change. I refuse to succumb to your threats, to your manipulation, to your bullying. Go touch me. Mi ò rí yín. I will continue to say the truth and I will continue to set men free. Tó o bá ti ṣe rẹ́gísítì ayé tó wà ayé ẹ̀ ti bàjẹ́ ni. O mọ̀ pé o fẹ́ ba ayé ara ẹ̀ jẹ́. Pàápàá àwọn tó lè ṣe rẹ́gísítì pẹ̀lú lẹni tó jáde láti inú ilé olówó tí wọn náà dẹ̀ lówó. Tó o bá lọ ṣe rẹ́gísítì pẹ̀lú ọmọ tálíkà gẹ́gẹ́ bí olówó ayé ẹ̀ máa bàjẹ́ ni. Tó o bá lọ ṣe rẹ́gísítì pẹ̀lú ọmọ àtàpátá dìde tí wọ́n dẹ̀ ní nǹkan o ti ṣorí burúkú. Tí àwọn irú Ọ̀tẹ́dọ́lá àti ọmọ Tinubu, irú Ọ̀tẹ́dọ́lá àti bíi Wizkid tó bá ṣe rẹ́gísítì oníkálukú ló lówó tiẹ̀. Ẹ ti mọ̀ pé kò sí pé kínní bọ́ ọmọ olówó kan tó lọ ṣe rẹ́gísítì pẹ̀lú ọmọ olòṣì lọ́kùnrin ayé ọkùnrin yẹn máa dàjẹ̀ká ní. Tó o bá dẹ̀ ní owó ẹ̀yin tẹ́ ń fẹ́ àwọn obìnrin ìsìn tógun ni Jésù ò rán. Jésù ò rọ̀rọ̀ wọn lọ́wọ́ yìí torí aláàánú ni Jésù. Jésù ò rán ọ̀rọ̀ wọn. Jésù máa dé ó máa lọ bí ẹni lọ jagun ni. Tó pé tó bá gbé síwájú ẹ báyìí wàá kàn rí nǹkan tó rìn lórí abọ́. Wọ́n bá fẹ́ fún ẹ ní oògùn ìfẹ́ jẹ ó máa jagun ni. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á máa lọ̀gò mọ́ oúnjẹ fún yín. Àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa jẹ ẹ̀jẹ̀ nínú oúnjẹ. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbègbè kúpè lé yín lọ́wọ́ jẹ in the name of oògùn ìfẹ́. So tó o bá lọ fẹ́ yàwó sí kó lọ togun ni. Ogun togun ní togun. Jésù ò rọ̀rọ̀ ìgbéyàwó sí. Àìjẹ́ bẹ́ẹ̀ jókòó ara ẹ̀ kó máa bímọ kó dẹ̀ máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó yẹn tán láwọn ò fẹ́ yàwó sílé. Àwọn mú ma wọn kan wọ́n ní ìyàwó wọn ò bá wọn gbé
torí pé tí ìyàwó wọn bá bá wọn gbé omi á ti tẹ̀yìn wọ̀ gbé wọn lẹ́nu olórí burúkú làwọn obìnrin tó pọ̀ ń ta sí kò sóbìnrin tó fẹ́ràn ẹ mo sọ fún ẹ tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn yín ẹ rí wọn ẹ kúkú gbọ́ táwọn ìyá wa kan wá sọ pé ẹ ní láti máa gbọ́ bùkátà wọn kẹ́ ẹ máa wọṣọ wọn nǹkan tó wà áfítà nìyẹn kẹ́ ẹ máa raṣọ fún wọn wọ́n jókòó níjókòó pé ẹ̀yin lẹ́ láti máa gbọ́ bùkátà wọn ò ní fólòṣì wọn ò ní fákùṣẹ́ olówó ló ń wá kò dẹ̀ sí nǹkan kan kò sífẹ̀ẹ́ kankan bẹ́ẹ̀ ntọ́ máa gbà lọ́wọ́ ẹ nífẹ̀ẹ́ kò yá jẹ́ kó orí ẹ pé àìjẹ́bẹ̀ lọ́wọ́ comment section tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọkùnrin tí wọ́n ti gbé àwọn bàbá ìyàwó wá oníkálukú ti ṣépè ẹ ti soríṣiríṣi ẹ tí rí nǹkan kan o ẹ tí rí anything ẹ bá gbọ́ tip of the kìnnìkan ice bath mo gbé jáde fún yẹn you have not seen anything yet wọ́n láti rí nǹkan kan mo wá gbé kinní yẹn jáde àyẹ̀wò ẹ̀yin obìnrin kọ̀ọ̀kan tún wá ń bi ní pé kí ni mo fẹ́ gain from this orí yín tí gbogbo ẹ̀yin tẹ sọ yẹn. ní wọn fẹ́ kẹ́ ẹ táṣìírí ni. ọmọ yín máa ríru yìí tí ọmọ yẹn rí tó fi jẹ́ pé ọlọ́run ọmọ yín máa kó sí irú àdánwò yẹn láyé yín gbogbo ẹ̀yin tẹ béèrè question yẹn lórí show yẹn ọmọ yín máa kó sí irú àdánwò yẹn ní tó bá ọmọ tó kù yẹn òun ló máa bá ọmọ yín ọkùnrin. ọ̀rọ̀ rẹ o. wicked ìkànnì ọ̀rọ̀ rẹ olùkùtù pẹ́bẹ́. àdánwò tí àwọn fámìlì yẹn tó ń go through sí ọmọ yín ọkùnrin máa ṣalábàápé àdánwò yẹn gbogbo ẹ̀yin tẹ́ lọ sọ lórí comment section wípé kí ni mo fẹ́ gain níbẹ̀ ọmọ yín máa ṣalábàápín àti irú àdánwò yẹn á ṣe kò ń gẹ̀ yẹn nínú ìrìn àjò ayé ẹ̀ lẹ́burú kí làwọn ọkùnrin gbà lọ́wọ́ yín gan kí ni wọ́n ṣe fún yín èmi bímọ ọkùnrin ó dẹ̀ ń ta mí la kí làwọn ọmọkùnrin ṣe fún yín kí ló ṣe kí ló gbà lọ́wọ́ yín. wàhálà ìwà o. kí ló gbà lọ́wọ́ yín kí ló fi ṣe yín ọjà wo náà rà lọ́wọ́ yín tí wọ́n sanwó. ó sú mi o. ká bá máa sọ ẹni kí wọ́n ṣe ó ṣe ọlọ́run jẹ́ndà ṣé jẹ́ndà wà nínú bùkátà ni ṣé jẹ́ndà wà nínú owó ni àbí nígbà tí wọ́n dá owó wọn wá kọ ọkùnrin rèé o ṣé jẹ́ndà wà nínú owó ni àbí ẹpọn abẹ́ wọn ló mì pé wọ́n fi jẹ owó ṣé kò ṣe bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń damira làwọn náà ń damira ni inú òbò náà ti jáde inú òbò lẹ ti jáde kí ló fa wàhálà yìí gan kí ni gbogbo bùkátà wàhálà orí burúkú tẹ́ fẹ́ kó àwọn pípù yìí sí gan ẹ dẹ̀ ṣe ẹ ṣe débi pé ẹ máa gbẹ̀mí wọn ẹ ṣe débi pé ẹ máa fìtínọ́tì wọn ẹ dẹ̀ tí wọ́n máa play victim ọlọ́run ló máa bá ti yín jẹ́. Ètò wa máa play victim. Èmi ò ní bá yín sùn kí n kọrí síbi kan náà. Mo sọ fún yín pé mo yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ yín ní gbogbo ọ̀nà. I'm not evil. Gbogbo nǹkan tí mo bá ṣe pátápátá against ọkùnrin Ọlọ́run jẹ́ kí n jẹ́ lórí àwọn ọmọ mi ọkùnrin. Gbogbo nǹkan tí n bá ṣe against obìnrin jẹ́ kí n jẹ́ lórí àwọn ọmọ mi obìnrin. Ẹ̀yin ò ṣe kò ń ṣèpè tiyín àti ọ̀rọ̀ tiyín tẹ̀yin bá ń sọ lórí social media pé yèbó bímọ obìnrin yèbó bímọ ọkùnrin ìyẹn kọ́ ló ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ fèmí. I walk with the spirit of God in me. Mo dẹ̀ ní conscience I'm not evil and that is why ẹ pé tí lè méyàn kan mọ́ mi báyìí wípé mo jọ rẹ̀ mi ò ń ṣọ̀rẹ́ mo ní acquaintances tó pọ̀ bọ́ mi ò kì í ṣọ̀rẹ́ mi ò máa kò easy kéèyàn wọ̀ mí lára ibi tí mo wà yìí inú ilé tí mo wà yìí èèyàn kan àbẹ́yàn méjì ló mọ ibi tí mò ń gbé I'm telling you ibi tí mo ti jáde tí mo lọ tẹ́lẹ̀ yàtọ̀ sígbà yá bẹ́ẹ̀dẹ̀ mi lè sọ pé bíyàn kan kọlẹ̀kùn mi wípé lágbájá mò ń wá ìyá yín wálé kó ṣẹlẹ̀ rí ibi tí mo wà mo ti lọ ọdún méjì kó ṣẹlẹ̀ rí kankan I'm looking for your mom kó ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ mo mọ̀ pé ẹ burú mi ti ẹ̀ lè lóbìnrin lọ́rẹ̀ẹ́ acquaintances náà lè máa jẹ́ I will not allow you to get close to me ẹ burú èṣù ni wá èṣù orí burúkú ni wá èṣù ni wá wọ́n bá rẹ́rìn sí ẹ lọ wo behind ẹ̀rín yẹn wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni wọ́n bá ṣe pé kínní lọ wo behind yẹn mo mọ̀ pé àwọn kan wà tó dá díẹ̀díẹ̀ àpọ̀ otherwise ẹ ló ń sọ lórí comment section wípé kí ni mo fẹ́ gbà nídìí ẹ béèrè lọ́wọ́ obìnrin tó ń bú bàbá ọkọ ẹ̀ tó ń fa bàbá ọkọ ẹ̀ fa wàhálà pé kí ló fẹ́ gbà nídìí ẹ pé ṣèbọ́ ọkọ ẹ̀ ṣe kú ní Monday ni ẹ béèrè lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ ẹ pé ní pé mo ti mọ̀
èmi ò ní kọrí síbi kan gbogbo yín bú mi ṣe ọkọ ẹ ti kú rí ni kíníkan bèrè so ẹ máa ń dúró kọ́kọ́ yín kú kẹ́ lè ṣe nǹkan ẹ̀yin ọkùnrin ẹ̀yin olórí burúkú kan tẹ́ wáyé wá sin obìnrin kú tẹ́ fẹ́ wà responsible mi ní kẹ́ má wà responsible o. Richard mo fẹ́ dá mi jọ́ lọ sọ lórí kíní platform Murayo pé òun gba 100 million check òun fún Jùmọ̀bí ó bá lọ ṣe bẹ́ẹ̀ nísìn Jùmọ̀bí òun ṣe lébi ebi ò pa Jùmọ̀bí Richard mo fẹ́ bá mi jọ ó bá ṣẹ́ lọ́wọ́ Jùmọ̀bí ni big girl ni Jùmọ̀bí kó tó fẹ́ Jùmọ̀bí so irú àwọn owó yẹn ò lè jọ Jùmọ̀bí lójú bó o bá lọ gba chẹ́ẹ̀kì òfò kan tó gbé lóbìnrin lọ́wọ́ á sọ fún ẹ pé ó ti sọnù kàkà tó máa fi declare ara assassin fún ẹ pé kó wọ́n wá pa ẹ́ torí ó fẹ́ fi owó yẹn ó fẹ́ kọ́lé fáwọn òbí ó fẹ́ kọ́lé fúnra ẹ̀ àwọn sórí àwọn sẹ́ẹ̀tì Jùmọ̀bí Adégbẹ̀sán kọ̀ọ̀kan ni àwọn ọkọ wọn lè fowó bá wọn ṣeré kò ń ṣàwọn ọmọ ìsìn ló máa ní o gba chẹ́ẹ̀kì ó gbé fúyàwó lọ́wọ́ ìyàwó mọ iye tó ní nínú àkáǹtì ìyàwó mọ bóyá ó ṣe ń wọlé kó mọ̀ pé bó ṣe owó ṣe ń wọlé yẹn yìí kú ẹ ló ń dìgì grave ẹ ni ó ń dìgì kú ẹ lẹ̀. ó ń dì grave ẹ lẹ̀ ni pé mo gba chẹ́ẹ̀kì mo gbé léyàwó lọ́wọ́ ìyàwó mọ bówó ṣe wọlé kò ń ṣàwọn tó wà ń tà ń sìn. àwọn tó wà ń tà ń sìn jẹ́ sí ni wọ́n. àti Richard ti fẹ́ra wọn. bó bá o pa ni. mọ ibi tó ti ń bọ̀ àti àwọn míì kò ń ṣàwọn tó wà ń tà ń sìn ló máa bá play irú game yẹn tó bá play game yẹn pẹ̀lú àwọn obìnrin tó wà ń tà obìnrin tó wà ń tà sí ò fẹ́ràn ẹ̀ ní tó ní wọ́n fẹ́ràn obìnrin tó wà ń tà sìn even obìnrin kátígórì àwọn Idris Abdulkarim ìyàwó ẹ̀ ló donate kidney mélòó nínú yín ló lè donate kidney fọ́kọ ẹ̀ ń sìn mélòó nínú yín ìyàwó ẹ̀ ló donate kidney fún mélòó nínú yín ló lè donate kidney fọ́kọ ẹ̀ mélòó nínú yín ìyàwó agbẹ́bọ fáwọn ọkọ wọn mélòó nínú yín ló lè gbé ẹbọ nísìn in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin jẹ́ tó ń jẹ́ nísìn ni wípé kò bá wọn tọ́mọ má tanra ẹ àwọn obìnrin tó ń lọlé ọkọ ń sìn ọmọ náà lọ ń bí wọn ò fẹ́ràn ẹ tí ó bá fẹ́ràn ẹ wo Rachel ẹni tó ń fẹ́ akúṣẹ̀ àti Rachel ẹni tó ń fẹ́ olówó gbogbo wọn owó iná ni wọ́n dẹ̀rẹ́dẹ̀ láti gbẹ̀mí ẹ nítorí owó tó o bá jẹ́ kí orí ẹ pé lọ́kùnrin tó o bá jẹ́ kí orí ẹ pé tó bá ti wà nínú sàárè nínú kòtò tọ́lọ́ bá fún ẹ ní ẹ̀mí láti lè rántí láti lè rí rẹ wàá máa rántí wípé wọ́n sọ fún ẹ àwọn kan ò rí ọ̀nà sọ fún wọn kò sóbìnrin kankan níta mọ́ kò sí gbogbo gíní kan ìyá marry today irọ́ ló bá dé irọ́ ló bá dé ntí etí àwa yìí ń gbọ́ ntí àwa yìí ń rí mo mọ̀ máa sọ pé tí má máa ṣe show yẹn orí TikTok ni má ti máa ṣe ntí àwa yìí ń rí ntí etí wa ń gbọ́ ló ń lọ lọ́ọ̀kan yẹn. ẹni tẹ́mi ò bá yín sọ wọn kọ́ yín lọ jáde gbọ́ wíníwíní kò tí ì yá kò tí ì yá ní tí n bá máa ṣe orí TikTok ni màá ti ṣe màá wá play voice note àwọn parents yẹn màá wá play gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kẹ́yìn fúnra yín wá gbọ́ bóyá ẹ tọrọ orú ẹ̀ láyé yín ẹ̀yin olórí burúkú kan tẹ́kọ́ bá ti gbé first come first serve báyìí ẹ máa kárí àwọn wèrè kan tẹ̀ láwọn kan sọ pé Wàsíù fún mi ní sam ẹ̀ ló fún mi ná mọ bó ṣe ń gba fóònù nílùú yìí mo ń dúró kí latest iPhone jáde ni ó ní mo fẹ́ gbà yẹ̀yẹ́ ni fóònù nílùú yìí pure water ni wọ́n máa bẹ̀ẹ́ fún ẹ ní èmi Olúyinká ẹ lọ bí Alhaji Wàsíù bóyá ńgbà tí mo lọ kí wọn àtàwọn ọmọ bóyá mo jẹ wọ́n ní £1 £1 ni mo sọ èmi mo tún fún àwọn gáàdì wọn lówó àwọn kíní wọn security wọn tó àwa ń ta èmi mo tún fún wọn ẹ lọ bí wọn bóyá mo jẹ wọ́n ní £1 rí gbogbo ẹnu mo fi ń sọ ìta mo ti ń sọ yìí £1 mo tún lọ pẹ̀lú àwọn ọmọ mi ni ẹbí wọn bóyá àwọn ọmọ mi jẹ wọ́n ní £1 bóyá wọ́n fún mi ní ½ tọmọtọmọ tí mo fi lọ èmi mo tún fáwọn gáàdì wọn tó wà ń ta lówó mo ń sòótọ́ ẹni Wàsíù ra fóònù fún mi ó ṣe kí ni èmi ti kúrò nínú gbogbo kíní gbogbo rásìmọ́gẹ̀ yẹn mi ò ń ṣerú ẹ̀
mo ti kúrò nínú gbogbo kíní èmi ò ṣe lébi àtẹ̀mísí o àti ségò àti gbogbo wọn ò lè lélébi ni mí ìdẹ kí ṣe tí mo máa pé fún wọn tó máa ní àǹtí yẹn ló ń pè mí yẹn jàre nǹkan ló fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi àǹtí mo ti kúrò mi ò ṣerú ẹ̀ ṣàkátà pàrà ni mo máa ń wẹ̀ yọ́kọ̀ọ̀kan ni ẹ lọ bí gbogbo wọn mi ò ṣe lébi mo ti kúrò lẹ́yìn tí wọn ò ní gbé kọ́ lẹ́yìn torí pé wọ́n fìpò fẹ́ bèrè nǹkan mi ń ṣerú ẹ̀ tí bá rò tọ́ wàá sọ níṣẹ́ pé èmi ti kọjá gbogbo mo ti kọjá professional ni mí nílùú ìṣẹ́ mo dẹ̀ ń kàwé lọ mi ò dúró tí bá fẹ́ faṣẹ́ báwọn èèyàn ṣe ń faṣẹ́ nílùú yìí wọ́n máa ń fiṣẹ́ bẹ̀ mí ni ọlọ́run wọ́n máa ń fiṣẹ́ bẹ̀ mí ni èmi máa ń sọ pé mi ò ṣe á tún ní kí wá ṣe bank máa ní mi ò ṣe ẹ bèrè ó ní mo ti ń sọ ní gbogbo gbàgede mo ti ń sọ gbogbo ibi tí mo ti ṣiṣẹ́ tí mo ti níwèé ìlú ìbóyá mo ṣe báǹkì rí mi ò kí ń ṣe bank mi ò ṣe extra mi ò ṣe overtime ìbùkún náà ni mo ní làláì fìlàlà sí mo ní ayọ̀ ọkàn mo tútù sọ Alhaji Wasiu mi ìjẹ́ntẹ́ ń kọbọ̀ rí tọmọtọmọ mi kì í ṣe liability àti MCO àti Sego ẹ lọ bí wọ́n mi ò ń ṣe liability fún wọn mi ò kì í ṣe alátẹnujẹ gbogbo bí tí n bá wà máa ń fẹ́ káwọn èèyàn feel impact mi ni tó bá fún mi ní 10 kobo mo ready láti fún ẹ ní nǹkan tó worth more than 10 kobo yẹn mi ń ṣe alátẹnujẹ mi ń ṣe lébi mi ì dẹ̀ ń fòbò ta káìtì tí n bá sọ nǹkan mi mo sọ ni sàkátà pàrà ni ẹ lọ béèrè lọ́wọ́ wọ́n dárúkọ wọn ó àbáyìí pé ṣé mo jà lájì ní £1 rí nígbà tèmi àtàwọn ọmọ mi lọ kí wọ́n ṣé mo jẹ wọ́n ní £1. so tí mo sọ tó ọ̀rọ̀ ni ẹni tó bá fẹ́ kú go and die I don't give a saucepan. Don't bloody fucking care. I don't care. Sister Mina will care. She don't bloody fucking care. Mo ti múra, mo ń wo time ni, máa wọṣẹ́ ní 9 o'clock. 20 minutes ní ilé mi síbi iṣẹ́ mi. So mo lè kúrò ní 8:30. Mo ti múra tán, mi ò sí nínú category elébi. Mi ò sí nínú ẹ̀, and that's why you saw what happened. Nígbà tó kọ́ àwọn ọmọ Ọ̀yọ́, mo call Alhaji out nbí. Mi ò bú wọn, mo call wọn out. Èmi ò ń ṣe ẹni tó máa it doesn't matter. Wọ́n lè rí mi lọ́la kọ́ ni wọ́n fẹ́ rí mi. Wọ́n lè má gbé kọ́ọ̀lù tí n bá pè. I don't care. I don't care. Èmi ò ń ṣe ẹni tó fẹ́ gbé Naija. Ìlú yìí tí mo wà ọmọ ìjọba ni mí. Àwọn iṣẹ́ kan wà tó bá ń ṣe ń bí ọmọ ìjọba ni ẹ bóyá ò ń ṣiṣẹ́ pẹ̀lú NHS, ò ń ṣiṣẹ́ pẹ̀lú police, ò ń ṣiṣẹ́ pẹ̀lú ṣé post office kìíní kan. Àwọn iṣẹ́ yẹn ọmọ ìjọba ni àwọn iṣẹ́ ìjọba ni mò ń ṣe. Iṣẹ́ tó wà pensionable, iṣẹ́ tí mi ní jìyà títí máa fi wọlé Ọlọ́run sùn. Kódà kí n má ní ọmọ, mo ti ṣiṣẹ́ tó yẹ pé mo máa jẹun tí máa fi wọlé Ọlọ́run sùn, máa wọlé mi ní ráre. Nǹkan tí oníkálukú dẹ̀ téèyàn ń sá ni ọlọ́mọ ò lọ́mọ, mi ò lè jìyà nílùú ìmọ̀. So mi ò nídìí nǹkan kan lọ́wọ́ any fucking person. Tó bá fún mi, màá gbà. But mi ò wojú rẹ̀ èèyàn kankan. Torí pé kò sí mi ò fẹ́ gba contract, mi ò fẹ́ political appointment, mo ò lè ṣiṣẹ́ ẹ bá fún mi nílé ní Nàìjíríà kẹ́ fi jẹ́ẹ̀tì sí mi ò rí ẹ̀dí àti gbà, mi ò lè survive láàrin yín nítorí ìwà yín nítorí inú yín nítorí ẹwà evil, mi ò ready láti survive, mi ò fẹ́ wá ibi tẹ́mi fẹ́ kú sí ni bí mo kú sí Nàìjíríà gan mo fẹ́ kọ́ gbókù mi wá bí wá sí mo ti ní life insurance to the tune of million ní tí wọ́n yọ nínú àkáǹtì mi every month. Dẹ́pẹ́ mo ò nídìí láti ṣe GoFundMe fún mi tí n bá kú insurance mi máa cover ẹ̀ mo ti ṣe gbogbo ẹ̀ sílẹ̀. Tí bá ti súnmọ́ tí bá ti pé 16 sí máa lọ ṣe gbogbo èmi ní casket nǹkan kan máa ṣe gbogbo ẹ̀ sílẹ̀. Èmi ò àwọn nǹkan tó jọ ẹ̀yin lójú yẹn kò jọ mí lójú. Ìjọ táwọn Nollywood ti ń wá bí ẹ̀rí mi bẹ̀rẹ̀ mo máa mọ àwọn nǹkan tó máa ń wá bí lírí mi kì í ṣègbéraga mi ìfẹ́ wàhálà ni. I'm a peaceful person. Mi ìdẹ̀ fẹ́ wọ̀ sí mo tútù sọ gbogbo àwọn tẹ́ ẹ dárúkọ yẹn bí wọ́n pé ṣé mo jẹ́ liability fún wọn. Ẹ bí wọ́n pé irú ọmọ wo lèmi jẹ́
irú obìnrin wo lèmi jẹ́ irú èèyàn wo lèmi jẹ́ mo dárúkọ wọn ẹ lọ bí wọn pé ṣé mi jẹ́ tó máa pé ká tó máa irọ́ ìyẹn kẹ̀ ọ́ máa bèrè bó even títí kọra igwe wo bó ṣe ń gbé mi rè wọ́n love mi dákú even àti rẹ̀ mi sùúrùtù tí mo kọ́ láti ń jẹ́ yẹn wọ́n love me tó ló mọ̀ pé mi ní jẹ́ tó máa fún lówó láti wá bà wọ́n jẹ́ ìjọ tó ti ní wọ́n fún wọn lówó wọn ò ní dọ́dọ̀ mi because mi ò wà greedy so ò lè fún mi lówó láti destroy èèyàn mi ò fẹ́rù owó yẹn so wọn ò ní dọ́dọ̀ mi ìwà greedy so gbogbo wọn yẹn títí kọ́ra àwọn tí mo mọ̀ ní Nollywood ẹ lọ bèrè mi lọ́wọ́ wọn bó ṣe máa gbé mi rè mi ì ní pè wọ́n kọ́ máa gbé call mi tó bá rí miss call mi wọ́n máa pè mí padà bí mo ṣe ṣera mi ni so kíní kan bàbá wa ẹ lọ bí Aláàjì Wàsíù tí n bá jẹ ní £1 yàtọ̀ sí pé mo lọ́lé wọn entertain wa ẹ lọ bí wọn ẹ lọ bí MC kẹbi ségò tèmi bá jẹ́ liability fún wọn àbí kẹ lọ bí wọn tí n bá ìrìn lábàràdà ìrìn ranù pé ọmọ níṣe kíní kan èmi Olúyínká so nítorí ẹ̀mí ṣe kí n da yín lóhùn tẹ́ bá ń sunkún ní ń da yín lóhùn Ọlọ́run ọ̀rọ̀ yín ò move mi ẹni tó gbé yẹn wá fún mi lánàá ọgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ni mo block ẹ̀ mo kọ́kọ́ sọ fún pé má bínú o mi láìkí irú nǹkan tó gbé ẹsẹ̀kẹsẹ̀ ni mo block bọ̀dá yẹn I'm not into that kind but mo kàn fẹ́ sọ fún yín torí ẹ̀ mo ṣe lè ṣàgbàgbà ṣiṣẹ́ mi pé kò sóbìnrin tó fẹ́ràn ọkùnrin mọ́ àwọn ayé àwọn ìyá rẹ̀ bò lọkùnrin tí obìnrin ti fẹ́ràn ọkùnrin wọn ò fẹ́ràn ẹ̀ ìwọ ni kò fẹ́ràn ara ẹ̀ má fi tó bá ń gbọ́ má finú wénú kó má jẹ́wọ́ obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ torí àwọn ìyàwó tẹ́ ẹ ní ọmọ làwọn fi fẹ́ yín ẹ̀yin náà fọmọ fẹ́ wọn ẹ káàárọ̀. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Olúyínká TNT mẹ́sẹ̀gì yìí ṣe rí mẹ́sẹ̀gì yìí ó lọ sọ́dọ̀ àwọn ọkùnrin ni mẹ́sẹ̀gì yìí lọ fún ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹ gbọ́ bí Olúyínká TNT wọ́n ṣe tú àwọn àṣírí lóríṣiríṣi wọ́n jẹ́ kó yé wa pé kò sóbìnrin tó nífẹ̀ẹ́ ọkùnrin mọ́ o àwọn jẹ́nsì òde ìsìn àwọn obìnrin òde ìsìn owó ni wọ́n wà after o tí ò bá wa jẹ́ bẹ́ẹ̀ náà lóòótọ́ mo wo péjì àfà kan young àfà báyìí ni tó ń sọ wípé àwọn obìnrin tó ń come across pé nǹkan ń dán lára wọ́n kàn báyé ọkùnrin jẹ́ lọ ni kíní kan tó ń pè ní kátámáyà àbí káyámátà or something like that tọ́nà ń lò nítorí ọkùnrin ẹ wo lẹ̀kẹ̀ tí àwọn ìyá wa tán máa fi ń ṣe ẹ̀ṣọ́ ní ayé ìgbà yẹn àwọn obìnrin ti sọ di iṣẹ́ ń sìn obìnrin tẹ́ bá wá bá ìlẹ̀kẹ̀ ń di ẹ̀sìn ẹ̀ wá ní mọ̀ bóyá ìtókọ̀ fi ń ṣe fashion ni o bóyá ìtò yẹ pé ó fi ń ba ayé ọkùnrin jẹ́ ni àwa mọ̀ mọ́ sìn láyé àtijọ́ bèbè ìlẹ̀kẹ̀ fashion ni wọ́n fi ń ṣe wọ́n fi ń dá àwọn ọkọ wọn lọ́rùn táwọn ìyá wa ń lò ń gbà yẹn wọ́n fi ń dá àwọn ọkọ wọn lọ́rùn ni àwọn ọmọ sìn wọ́n ti sọ di iṣẹ́ o ìwọ tó bá rọ́ọ̀lù tí ẹ bá ẹ aláfàá sọ̀rọ̀ débi wípé ó lọ́mọ obìnrin kan ó pe òun ó ló fẹ́ ṣí abẹ́ hàn òun pé abẹ́ òun ti ń jẹrà abẹ́ òun ti ń rùn ó lábẹ́ òun ti ń jẹrà ó ti ń rùn ó fẹ́ ṣe òun ní no pé kó má bà irun òun jẹ́ kó má bàwé òun jẹ́ ṣé bí táwọn bá ń sọ fún yín ẹ̀ kí ń gbọ́ báwo ló ṣe báwo ló ṣe rìn kó ló ní bóyá òun pàdé ẹni tó ju títí òun lọ ni pé àwọn máa ń sin ojú ara àwọn máa ń ṣiṣẹ́ sínú ìlẹ̀kẹ̀ àwọn married man dẹ̀ náà máa ń target can you imagine gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá rí tọkọ yín yàn lè tẹ gbogbo ọkùnrin náà kọ́ ní ohun bẹ́ẹ̀ o ó náà wọ́n máa ń target married man táwọn rí wípé ó ń tọ́jú ìyàwó ilé ẹ̀ ó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹ ti rí ẹ̀yin obìnrin ṣe rí ẹ̀yin obìnrin náà lẹ́tọ́ máa ṣẹ̀ra yín kẹ́ ẹ̀ tó bá yí àwọn ọkùnrin jẹ́ ẹ̀yin náà tó máa bá yí ara yín jẹ́ ṣe rí pé àwọn obìnrin kan ni wọ́n tún ń tájẹ̀tì ọkọ ẹ̀yin obìnrin kan
tọ́mọ kọ̀ọ̀kan yín tọ́jú yín ó ń tọ́jú ọmọ yín onílédè yẹn sọ wípé àwọn married man àwọn máa ń target tó lówó tó ń tọ́jú ìyàwó tó ń tọ́jú ọmọ onítọ̀hún bá gbà kanlẹ̀ tó jẹ́ pé àti fún àwọn ní 50 naira 100 naira 500 naira ó ti wá di iṣẹ́ fún ìgbà yẹn náà máa ń sílẹ̀ ẹjọ́ láàrin èmi àti yín kó tó di wípé ọmọbìnrin yìí ó pàdé onítìẹ̀ ó kó onítìẹ̀ tó fi dípẹ́ abẹ́ ẹ̀ rùn abẹ́ ẹ̀ jẹrà yìí ǹjẹ́ mọyì ọkùnrin tó ti ba ayé ẹ̀jẹ̀ ǹjẹ́ mọyì ọkùnrin tó ti balẹ̀ wọn jẹ́ tó ti dọ̀nù ẹ̀rù tó ti ba gbogbo gbèsè ayé ẹ̀jẹ̀ ǹjẹ́ mọyì ọkùnrin wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ara wọn làǹtí yín ká ń tú àṣírí mo dẹ̀ mọ̀ wípé àṣírí tàǹtí yín ká ń tú yìí àwọn obìnrin ò ní láìkẹ́ ẹ gbọ́ bọ́ yìí sọ pé àwọn obìnrin ti ń àtàkì àwọn wọn náà àwọn obìnrin ti ń àtàkì àwọn left and right pé kí ni àwọn fẹ́ gbà ń bẹ̀ kí ni nǹkan tó kà wọ́n kí ni àwọn ń dá sí fún ẹ ti rí women support women but àǹtí yín ká ní àwọn ò ní ṣe ti tí wọ́n bẹ́ pé bìkan àwọn náà bímọ obìnrin àwọn náà bímọ ọkùnrin ta ló lè gbàdúrà kan ṣe ewé ẹ̀fọ́ ọmọkùnrin tiẹ̀ ṣé gbogbo obìnrin tọ́dẹ̀ ń ṣe ìka yìí wèrè ara wọn máa ń ràgàbọ ọmọ wọn ní o wọn ò fẹ́ kí irú ẹ̀ṣẹ̀lẹ̀ sọmọdé tí wọn o wọn ti wá gbàgbé pé ọlọ́run ẹ̀san kò sí bó ṣe lè wù kẹ́ ràgàbọ ọmọ yín tó ọmọ yín á tún pàdé obìnrin tó ju ẹ̀yin gan lọ tádẹ̀ bá yé ọmọ yín yẹn jẹ́ ẹ̀yin lè bá yé ọkùnrin ọlọ́kùnrin jẹ́ ẹ rántí pé òbí kan ló bí ọkùnrin tẹ̀yìn bá yé ẹ̀jẹ̀ yẹn ẹ ti rí i pé kò sífẹ̀ẹ́ mọ́ òun ni àǹtí ìsọ́nsì pé ìwọ tóbìnrin bá ní kó wá ṣe mọ́ọ́rẹ́jì ó fẹ́ kọ́wọ́ ẹ bọ́ṣọ lọ ní o iṣẹ́ tó ti ń ṣe bọ̀ látàárọ̀ ọjọ́ ẹ á dẹ̀ gba gbogbo ẹ̀ ẹjọ́ kí làwọn ọkùnrin ṣe fún yín kí lára ń gbà yín bọ́kùnrin bá ṣe nǹkan tí ò dá obìnrin ni wọ́n support bóbìnrin bá ṣe nǹkan tí ò dá obìnrin ni wọ́n support ayé wo làwọn ọkùnrin wá wá ẹ wo ẹjọ́ tó Ọlọ́run ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò yìí mẹ́sẹ̀gì yìí fáwọn ọkùnrin ni o ẹ bá mi share ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ love àwọn ọkùnrin ẹ bá wa share fáwọn ọkọ yín ẹ bá wa share fáwọn bọ́dà yín ẹ bá wa share fáwọn ọmọ yín àwọn ọmọ yín ọkùnrin kọ́ wéèkì ẹ bá wa share ẹ má dà mí dá o ẹ má dà mí dá o ẹ bá wa share fídíò yìí o ọkùnrin ni fídíò yìí bá wí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá lọ́mọ ọkùnrin tẹ́ ẹ ní ọ̀nkù ọkùnrin tẹ́ ẹ ní bọ̀dà ọkùnrin ẹ bá wa share fídíò yìí kó dọ́dọ̀ wọn ẹ jọ ẹ má sọ pé kòkókó kàn mí gbogbo wa lójọ kàn gbogbo ẹni tó bá ti bọ́kùnrin tó lọ́kùnrin lábúrò tó lọ́kùnrin lẹ́gbọ̀n tó ní bàbá ẹ bá wa share ẹ fẹ́rẹ̀ tí gbígbà ọkọ̀ ilé ìtẹ̀wá kọ́ máa kọ́ sí péjì ẹ bá wa subscribe sílẹ̀ ilé Global TV ká lè jọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ̀yin náà ẹ̀fẹ̀ ọkàn tí náà hàn lábẹ́ comment section bí ẹ tó máa bú wa náà ní àkókò mọ̀ ẹ̀fẹ̀ ọkàn yẹn hàn lábẹ́ comment section àmọ́ ẹ má gbàgbé ẹ bá wa share kẹ́ẹ̀dẹ̀ bá wa subscribe sílẹ̀ ilé Global TV àǹtí Yínká orílẹ̀ ìsọ ire o.